ọmọ Yorùbá, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìkan nínú àwọn gbòógì ilẹ̀ Haúsá, ìkan nínú àwọn gbòógì àwọn àgbà Fúlàní ó ti jẹ́wọ́ ó dẹ̀ ti sọ ìdí tí àwọn àgbààgbà Fúlàní tí wọ́n ṣe fẹ́ yọ Tinubu kúrò níjọba. Mo fi Ọlọ́run búra fún yín, mo máa play evidence fún yín bí mo ń bá yín sọ̀rọ̀ yìí. I'm gonna play evidence. Bàbá Tinubu a sọ fún yín pàwọn arábí tẹ̀ ń wò yìí, green snake under the green grass ni wọ́n dá wa lóhùn. Bóyá tẹ bá tún gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ fámìlì Muhammadu Buhari tí wọ́n jọ jẹ́ Fúlàní, bóyá tún máa gbàgbọ́. A sọ fún yín, kò kí ń sọ̀rọ̀ yín nìkan ni mo mú wá o. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá Àjàní Bello àwọn gan ti bínú sọ̀rọ̀ síta. Wọ́n ní ìtàwọn Fúlàní ṣe ó tó gẹ́ nílẹ̀ Yorùbá. Náà kí n tó débẹ̀ yẹn, ẹ jẹ́ kọ́kọ́ play audio yìí fún yín. Nígbà tí mo gbọ́ audio yìí, ẹ̀rù Ọlọ́run bà mí. Mo rò pé àwa dẹ̀ ń sọ fún bàbá Tinubu, ẹ yé tọná wẹ́bí káàkiri, ẹbí wò lẹ́ ń tọná wá káàkiri. Àwa tájọ́ ọmọ Yorùbá ṣé àtó ẹbí fún yín ni? Tẹ fẹ́ sọ àwọn Fúlàní dọlọ́hun. Bàbá à ń sọ fún yín, àwọn arábí ojoojúmọ́ ayé wọn downfall yín ni wọ́n fi ń plan. Kẹ má bínú pé bókàsì yẹn dúdú wọn múná lọ ni. Gbogbo ìgbà là ń sọ fún yín pé àwọn arábí they don't love you. Mo fi Ọlọ́run bẹ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ jẹ́ kó dé gbogbo ibi tó ọmọ Yorùbá wà káàkiri àgbáláyé. Àwọn àgbààgbà Fúlàní tí wọ́n sponsor protest yìí, ìkànnù àwọn tó jẹ́ mọ̀lẹ́bí Buhari ti jẹ́wọ́, ó ti jẹ́ kó mọ̀ pé gbogbo ohun táwọn ń ṣe nílẹ̀ Haúsá kò kọjá láti yọ President Bola Ahmed Tinubu kúrò bí tó wà yẹn, pé gbogbo ọ̀nà dẹ̀ ni wọ́n máa gbà. Kódà Garuba Adamu, ọ̀pọ̀lọpọ̀ yín ẹmẹni tó ń jẹ́ Garuba Adamu, ó ní àwọn máa lo gbogbo ọ̀nà ó ní àwọn tí wọ́n ń dìtẹ̀ Tinubu, ó ní wọ́n fẹ́ lo gbogbo ọ̀nà láti make sure pé ohun tí wọ́n ṣe fún Goodluck Jonathan exactly ni wọ́n fẹ́ ṣe fóun, but títí wọ́n tún wá yàtọ̀ because bí wọ́n ṣe ń ṣe wọ́n ni wípé kó má parí 4 years yìí, torí wọn ò lè ní irú sùúrù táwa ní fún Buhari. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣẹ́yìn náà ti wá rí nísìnyí wípé àárín ọ̀tá lẹwà. Mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò ẹ̀ ní fọwọ́ gbé ọmọ sí. Ọwọ́ yóò ní fi yín lẹ̀ lọ láyé, ojú yóò ní fọ́, etí yóò ní di. Mo fi orúkọ Elédùmarè fi bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí. Ẹ bá wa pín, ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, mo fi Ọlọ́run bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ bá mi sẹ́ndì fídíò yìí sí wọn. Mo mọ̀ pé ọmọ wọn Ṣèyí Tinubu máa ń wo fídíò mi dáadáa, and most Nigerian politicians mo mọ̀ kẹ́ máa ń wo fídíò mi. Now ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá tájọ́ jọmọ ìyá kan náà, ẹ bá wa sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu wípé gbogbo bí bàbá Tinubu ṣe máa ṣubú làwọn Fúlàní wá ní gbogbo ìgbà. Wọn ò ṣe wá ṣe nǹkan tó máa yẹ wọ́n, kó fi wálẹ̀ ká máa lọ. Nígbà tí mo gbọ́ ọ́díò yìí, tí ó bá kí ń ṣe pé orí news platform ni mo ti rí ni, màá ní bóyá RNG audio ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí, ó jẹ́ iléeṣẹ́ ìròyìn tó jẹ́ pé wọ́n ti ń gbé ìròyìn síta tipẹ́tipẹ́, tí mi dẹ̀ rò pé ó jẹ́ kí wọ́n sọ àròsọ. Garuba Adamu, ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ nílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń gbórúkọ ilẹ̀ Yorùbá pé Garuba Adamu lára àwọn ọmọ àwọn Fúlàní yẹn ni. Lára àwọn Fúlàní, kódà ó presidential aspirant ni. Nígbà tó fẹ́ ṣẹlẹ̀ sọ yìí, òun náà aspirant ni. Ó dẹ̀ jẹ́wọ́, ó ní báyìí ohun tó ń sọ ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́, àwọn tó dárúkọ ẹnu mi kọ́ ni ẹ ti máa gbọ́, àtórí ìròyìn tí mo fẹ́ ká ilẹ̀ tí mo ti fẹ́ play yìí lẹ ti máa gbọ́. Bàbá wa Chief Sunday Igboho wọ́n ń fojoojúmọ́ pariwo, bàbá Professor Banji Akíntóyè wọ́n ń fojoojúmọ́ pariwo àwa ọmọ Yorùbá à ń ṣe bẹ́ẹ̀ ní pé nǹkan tó ń sọ òye wa, pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà wa
pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà wa, ẹ̀yin olóṣèlú, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin religious leader, gbogbo yín wá ṣe bẹ́ẹ̀ ní pé ẹ ò rí nǹkan kan. Àti ẹ̀dúpẹ́ bàbá Àjàní Bello ti sọ̀rọ̀ báyìí, wọ́n ti jẹ́ ká mọ̀ wípé ìtàwọn Fúlàní ṣe ó tó gẹ́ nílẹ̀ Yorùbá. Tábàwò lọ wò bọ̀, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni? Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Àgbẹ̀ á lọ sọ́jà, á fẹ́ lọ dáko, àgbẹ̀ á lọ sóko, á fẹ́ lọ dáko, tó bá débẹ̀ wọ́n á fi màálù jẹ ogboko ẹ̀, tó bá fi lè dún pím lásán wọ́n á yìnbọn pa lẹ́sẹ̀kẹsẹ̀. Tí wọ́n bá yìnbọn pa, wọ́n á fi àdá ṣá ẹran ẹ̀ sí wẹ́wẹ́ débi pé tó bá tẹ̀ ní àpàjì gan kò ní jí mọ́. Ìjọ wo la fẹ́ ṣe léèdì lórí ilẹ̀ Yorùbá? Ìjọ wo la fẹ́ stop gbogbo nọ́nsẹ̀nsì yìí? Ṣé bá ti fẹ́ máa bá lọ nílé yìí? Ó ti wá clear sí gbogbo ayé nísìnyí wípé àwọn northern Nigeria nìkan ni wọ́n enjoy citizenship of Nigeria. Ẹ wo àwọn nǹkan tí àwọn ọmọ olórí burúkú Fúlàní, ẹ wo tí wọ́n dánwò, tí wọ́n hijack amọ̀ tank, tí wọ́n wà tí ogun wọn dìrọ̀ mọ́. Gbogbo yín ilẹ̀ rí fídíò yẹn náà. Gbogbo wa la rí fídíò yẹn. Tó bá jẹ́lẹ̀ Yorùbá ni irú ẹ̀ ti ṣẹlẹ̀, ẹ sọ fún mi, ṣé wọ́n ti ní máa shoot at sight? Wọ́n á ti pa gbogbo wọn dá, wọ́n á ti spray wọn. Nílẹ̀ Yorùbá àti ẹ̀ tí súnmọ́ àwọn àmì débi ọ̀rọ̀ ẹnu lásán là ń sọ tí olórí burúkú Buhari ní ká mórí wá ká mọ́rùn wá. Kí ni Chief Sunday Igboho sọ? Wọ́n ní ẹ yé pa àwọn èèyàn mímọ́, ẹ yé fìyà jẹ àwọn ìran mímọ́, ẹ yé ṣe nǹkan tí ó tọ́ fáwọn èèyàn mímọ́. Buhari olórí burúkú yẹn ó dẹ̀ pàṣẹ kí wọ́n lọ ká Chief Sunday Igboho mọ́lé, tó jẹ́ pé Ọlọ́run Elédùmarè ló kó bàbá yẹn yọ. Ká ní bàbá yẹn ṣe tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó jẹun kánú, bí wọ́n bá ṣe pa bàbá dànù nìyẹn. Nígbà tó bá wá pa ọ̀tá wọn tán, ẹ̀yin àgbààgbà Yorùbá kan ẹ̀ wá ní ẹ̀yin ajìjàgbara justice ní rírú ẹ̀ lórí Chief Sunday Igboho lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbègbèsẹ̀ pé kí bàbá yìí kó wọ wàhálà tàbí kí wọ́n kó àbí ẹ̀yin lẹ máa fọwọ́ yín gbé gbogbo àwọn ọmọ tí ẹ bí sí, gbogbo ti jẹ́ tọ́lọ́run. Ẹ̀dákẹ́dà tó bá jẹ́ pé ìṣubú ọmọ Adéyẹmọ ló wá, lágbára Ọlọ́run á ṣubú láyé, á ṣubú lọ́run, á ṣubú nú ẹ̀mí. Àti àwa tá gbà fún wọn tọkàntọkàn náà, ẹ̀yin tẹ́ bá tó jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe máa pa wá lẹ́nu mọ́ ni ẹ̀ ń fojoojúmọ́ wá, gbogbo ti jẹ́ tọ́lọ́run, ẹ jèrè òfo bọ̀ ni. Now ẹ jẹ́ n gbọ́ fídíò yìí kí n play audio yìí fún yín. Bóyá ti bá play news yìí, bóyá etí ọ̀pọ̀lọpọ̀ yín á tú sí. After all, Garuba Adamu ìṣọmọ Yorùbá, Fúlàní pọ́nbélé ni. Tó bá wá lè sọ irú nǹkan báyìí fún President Tinubu, tó bá wá lè sọ irú nǹkan báyìí síta gbangba, then kí ni bàbá tún wá? Ṣó dìgbà tó bá yí àga mọ́ wọn lẹ́sẹ̀? Ẹ̀yin náà wá dùn nǹkan tí ọ̀ndọ́wọlé Haúsá ẹ̀ Yorùbá ò lọ bí kó tíra ìwé ẹ̀ wò. That is just by the side. Bóyá tí bàbá Tinubu bá gbọ́ ọ́díò yìí, bóyá wá mọ̀ pé n tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Now mo máa play ọ́díò yẹn fún yín. Ẹ jẹ́ bá mi mo follow, ẹ bá comment. A sì ń bọ̀ lórí bàbá Àjàní Bello. Kódà gan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, newspaper gbé news kan nísìnyìí tí wọ́n ní àwọn ajínigbé tí wọ́n disguise bí driver tí wọ́n kó mọ́tò síta tó ń jí àwọn èèyàn gbé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, èmi eléyìí ni mo rí pépà yẹn sìn ìyẹn ní Ọ̀yọ́ state. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ọ̀yọ́, tẹ́ wà nílùú òyìnbó tàbí tẹ́ wà anywhere, tẹ́ mọ̀ pé sí lọ́yọ́ state, ẹ tètè bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn yín tó wà lẹ́sìn, kẹ́ tètè mọ̀ tó bá jẹ́ pé èèyàn yìí wà náà wọn tí wọ́n ṣe kíní ká lè tètè báyé pariwo ẹ̀ síta. Ìjọ wo la fẹ́ ṣe ògbélé ìdá nílẹ̀ Yorùbá? Ìjọ wo la fẹ́ ṣe ìdá nílẹ̀ Yorùbá? Fúlàní àkọ́gbé mọ́tò wọlé, wọ́n á jí àwọn èèyàn, kọ́ máa kó àwọn èèyàn lọ, wọ́n á pa àwọn èèyàn pakúpa, wọ́n á dẹ̀ kó wọn lọ. Ìgbà míì wà wọ́n máa gba ransom, wọ́n á fi wọ́n sílẹ̀. Ìgbà míì wà wọ́n á gba ransom, wọ́n á tún pa wọ́n. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ àwọn táwọn Fúlàní bá gbé àwọn èèyàn,
nígbà tí wọn ì tí ọ̀fíṣálì bẹ̀rẹ̀ orí burúkú tí wọ́n ń ṣe yìí, tó bá jí wọn gbé bẹ́ẹ̀ wọ́n á ná wọn, wọ́n á fẹ́ pa wọ́n, wọ́n á gbowó, wọ́n á fi wọ́n lẹ̀. Nísìnyí báyìí most of àwọn tí wọ́n ń jí gbé wọ́n ń pa wọ́n ni. A dẹ̀ ń sọ fún ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ ṣáà ń pariwo Tinubu lè ṣe kíní. Àwa ò kì í ṣe ọ̀tá Tinubu. Àwa tá à ń pariwo fún òmìnira ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wa a ní ìfẹ́ Tinubu ju ẹ̀yin tẹ̀ lọ eye service yìí lọ. Àwa mọ̀ pé ìjọba yẹn ò lè work. Kò ń ṣe pé Tinubu ò gbìyànjú. Bàbá Tinubu wọ́n ń ṣe àwọn nǹkan kan tí wọ́n rò pé àwọn lè ṣe, but àwọn kàbá yìí wọn ò ní jẹ́ kí iṣẹ́ wọn. Bàbá Tinubu náà mọ̀ ibẹ̀ tó lọ tòmí, ó dàbí ìgbà téèyàn bá kàn lọ máàkì rẹ́gísítà ni. A sọ fún wọn gbà yẹn, bàbá ẹ má bá wọn du president, bàbá ọba ní ilé sọmí dùjòyè lọ, now tẹ fagídí lọ tẹ contest president tí wọ́n gbé fún yín. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀, ẹ wo báwọn Fúlàní ẹ ṣe ń da ìjọba yín rú, kẹ wo bá yín bá ìjọba yín jẹ́. Ara ẹ̀ ni mo fẹ́ play fún yìí. Now ẹ jẹ́ ká tẹ́tí kí a gbọ́, ẹ jẹ́ ká sáré dé ọ̀dọ̀ bàbá Máyégún kí má bàa gbàgbé, torí tí bá sáré play ẹ̀ nísìnyí báyìí ó ṣeé ṣe kí má rántí play kí ni bàbá Máyégún yẹn mọ́ òun rèé. Olúsadé ní pẹ́ẹ́n abawọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọnabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú. Gbogbo ayé bá gbóná lalala bí iná ajere, táwọn ìyá mi bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì, tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀. Olóyè Máyégún Aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun. Ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́. Ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni, tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ, àìsàn ọjọ́ pípẹ́, ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí Olóyè Máyégún Aníkúlápó. Gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ, pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939. Ìjì kìí jà kó gbé odó lọ, ìjì kìí jà kó gbé ọlọ lọ. A kì í borí olóńgbò ní mògún, ìwọ ló rẹ̀ yín ọ̀tá rẹ ló kọ lọ. Ẹ káàbọ̀ padà yẹn ènìyàn wa. Now mo fẹ́ play kìíní yẹn, mo fọ Ọlọ́run bá bẹ̀yìn, mo máa bẹ̀rẹ̀ sí ní play ẹ̀ nísìnyí. Ẹ bá mi share fídíò ìkẹjẹ kó lọ viral. Oòduà Agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀ àṣẹ. Now listen attentively. Gbajúmọ̀ olóṣèlú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn agbẹnusọ ìpolongo ìdìbò ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò ọdún tó kọjá, ìyẹn Alhaji Adamu Garba ó máa ti sọ̀rọ̀ ó ti tú àṣírí o lórí àwọn alágbára àti àwọn èèyàn tó wà lẹ́yìn ìgbàṣẹ́fẹ́ fipágbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó sì jẹ́ kó di mọ̀ pé àwọn tó gbógun ti ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan tẹ́fi lè kúrò lórí àlééfà lọ́dún 2015. Ó ní àwọn kàbá àgbà náà wọ́n ti ń ṣèpàdé pàjáwìrì, wọ́n ti ń ṣèpàdé lọ́sẹ̀ lábẹ́lẹ̀ báyìí o. Wọ́n ti múra láti lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò ní gbogbo ọ̀nà yálà. Ẹ má bínú pé fídíò yẹn dúdú kò síná, mo fọlọ́ and I just have ṣẹ́rí mo yín sun torí àmì sọ fẹ́ èèyàn wa ẹ support mi. Mo nídìí ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn wa. Mo sọ fún yín níbi tí mo wà, mo ní di standard generator, mo ní di mixer, mo ní di drone, mo ní di a lot of gadgets. Ẹ support mi, kẹ máa wò mí níwọ̀n kẹ́yẹ́ ká máa gbọ́ lọ. Lásìkò ètò ìdìbò ọdún 2027 tàbí kí ètò ìdìbò 2027 kó tó di rárá. Ẹ yára tó wípé orílẹ̀-èdè yìí ó ń gbóná jọjọ láti ọ̀sẹ̀ tó kọjá látìgbà tí àwọn ọ̀dọ́ tó ti bọ̀rọ̀ ìwọ́de lórí ìjọba burúkú bad governance, ebi, ìnira àti ọ̀gbọ́gbọ́ tó gba Nàìjíríà. Ṣùgbọ́n tó jẹ́ pé ariwo tó tún lọ nígboro báyìí ni pé àwọn alágbára kan wọ́n máa múra láti fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kí lẹ gbọ́ tí wọ́n sọ nísìnyí? Wọ́n ní àwọn alágbára kan, tára àwọn alágbára àwọn kàbá, wọ́n ń wá gbogbo ọ̀nà, wọ́n ń wá torí gbèsè ń bẹ̀. Kí lè ṣe ìròyìn ní wọ́n ní not my opinion. Kí ẹja máa gbọ́ lọ. Báyìí ni pé àwọn alágbára kan wọ́n máa múra láti fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti pé wọ́n fẹ́ lo ìwọ́de tó lọ káàkiri Nàìjíríà láti fi gbàjọba lọ́wọ́ Tinubu. Ṣé rí i pé Ọlọ́run ló sọ pé kí a ní olórí tó ní ọgbọ́n, tó ní ìmọ̀, tó ní òye, tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run ló ń darí ẹ̀.
nígbà tí Chief Sunday Igboho nígbà tí wọ́n náwọn ò ní kọ́kọ́ ṣe pẹ̀lú protest yẹn pé Yorùbá nation làwa ń fẹ́, òmìnira làwa ń pè fún, ọ̀pọ̀lọpọ̀ wa a jáde, ìyẹn àwa ọmọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè Yorùbá ló jáde tó ń sọ̀rọ̀ sí wọn, tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkàṣàkà. Ṣe ti wá rójúlẹ̀ ti rẹnu ọkọ báyìí nísìn. Tó bá jẹ́ pé Chief Sunday Igboho wọ́n jáde tí wọ́n protest, gbogbo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà sí orí wọn ló máa dìlé. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo rí lórí Sahara Reporters pé wọ́n ti declare ọmọ Sowore, wọ́n ti declare wanted. Mo rí lórí Sahara Reporters pé after declaring Sowore wanted, Sowore stated kìnìkan ẹja máa gbọ́ èrè lọ, a sì ń bọ̀ nbẹ̀. Kódà tí bàbá Muyideen Bello 18 minutes ni mo fi gbọ́ ọ́díò yẹn, 18 minutes gbáko, kẹ́lẹ̀ mọ̀ pé ara ń kún everybody. ní ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, Adamu Garba tó tún jẹ́ ọmọ ilẹ̀ Haúsá, ó mà ṣe aṣọ lójú ẹgbẹ́ ogun tó lọ. Ó ní kí wọ́n tó gbàjọba lọ́dún 2015 lọ́wọ́ Jonathan lọ́dún 2015, ó ní kì í ṣe iṣẹ́ kékeré o. Ó ní àpapọ̀ àwọn bàbá àtàwọn alágbára Nàìjíríà èyí wọ́n ṣèpàdé lábẹ́lẹ̀ tí wọ́n sì gbé ìgbésẹ̀ pé àsìkò tó káwọn ní Jonathan lọ. Ó ní gbogbo àwọn alágbára àgbà náà tí wọ́n ṣiṣẹ́ lórí Jonathan tí wọ́n lé kúrò ní ipò, ó ní wọ́n ti ń kóra wọn jọba yìí o. Ìjọsìn ti sọ̀rọ̀ wọn lábẹ́lẹ̀ ni pé àwọn gbọ́dọ̀ ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà kúrò. Ẹni tó ń sọ̀rọ̀ yìí kò ń ṣe Yorùbá o, Fúlàní ni o. Tábà sọ pé bóyá ọmọ Yorùbá kan ló lọ jókòó bí kan tó ṣe arin jí kínní, ṣe rí fídíò ẹ̀, ṣe rí, that is Garba Adamu, ẹ máa gbọ́ lọ. Kódà ó ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá o. Ó lọ́nà méjì ni wọ́n fẹ́ lò. Ó ní tí wọ́n bá rí Tinubu lè nípasẹ̀ ológun tàbí wàhálà, wọn ni wọ́n fẹ́ dúró de lásìkò ètò ìdìbò ọdún 2027. Ṣé gbọ́? Ó ní ṣé mọ̀ pé Fúlàní ni ó súnmọ́ àwọn èèyàn ẹ̀ dáadáa, kẹ́lẹ̀ mọ̀ kó mọ̀ nǹkan tó ń sọ. Ó ní tí wọn bá rí ipá fi ológun fi gba ìjọba, which means pé nǹkan tá jáde wá sọ pé àwọn Fúlàní they are up to something, which means pé òótọ́ ni. Ó jẹ́ kẹ́ mọ̀ pé àwọn Fúlàní máa ń gbè lẹ́yìn ara wọn. Ohun tó bá wá mú Fúlàní kan tó bá wá sọ orú nǹkan tó sọ yìí, kẹ́ mọ̀ pé a nídà ti dá òtún ẹ̀, kẹ́ mọ̀ pé authentic yìí. Ó ń wá gbogbo ọ̀nà láti rí dájú pé ohun tí wọ́n ṣe fún Goodluck Jonathan, tí wọ́n dá àwọn afẹ̀míṣòfò sílùú, tó ń jíyàn gbé, tó ń pààyàn, tó ń ṣe oríṣiríṣi, àwọn ọmọ ìlú máa wá kórìíra pírẹsidẹ́ǹtì yẹn, wọ́n á náà fi kó kúrò bẹ́ẹ̀ kí ẹlòmíì bọ́ sí. Ṣẹ́rí plan méjì tí wọ́n yà lẹ̀ fún Tinubu. Báwo ni ò bá ṣe wá dá tó kí kọ̀ọ̀kan bẹ̀ má ṣẹlẹ̀, kí bàbá dẹ̀ jáde, kí wọ́n dissolve ìlú yìí, kọ́ ní kó oníkálùkù máa bá tiẹ̀ lọ. Àwa Yorùbá, we have all what it takes to be among the best country of the world. Tá bá dá dúró, we have what it takes. A ní nǹkan tí a lè fi wà lára àwọn orílẹ̀-èdè tó dáa jù ní gbogbo àgbáyé. Kí l'Ọlọ́run ṣe fún wa? Ọlọ́run fún wa ní gold, silver, diamond, marble, lithium, everything. Nǹkan ẹyọ kan ni àwọn Niger Republic ní nínú àwọn inú nǹkan bí almost 300 tí Ọlọ́run ṣe fún wa nílẹ̀ Yorùbá. Nǹkan ẹyọ kan péré làwọn Niger Republic ní, tí wọ́n dẹ̀ torí ẹ̀ tí wọ́n lé àwọn tó ń kó wọn lẹ́rú. Àwa táwa ní nǹkan tó yapa tí a lè kà tó ń kọ́, suffering and smiling, ẹja máa gbọ́ lọ. Tí wọ́n yóò sì gbé dànù. Adamu Garba wá jẹ́ kó dìbò pé irúfẹ́ ẹ̀ pé yóò nira púpọ̀ fún Tinubu nítorí pé àwọn alágbára ìní àwọn tó wà nídìí ìkíní yìí, ṣùgbọ́n tó ní wọn ò lè Tinubu ilé láíláí nítorí pé Tinubu yàtọ̀ sí Jonathan, àti pé Tinubu ṣe dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà ju ètí Jonathan tó ṣe lásìkò tí ẹ lọ pàtó ilé dànù. Ṣé ẹ̀yin náà ti rí báyìí? Ṣé ẹ ti wọlé ti rẹnu ọkọ náà? Mo fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ tí bàbá wa Alhaji Muyideen Bello ohun wọn la gbọ́. Mo fẹ́ play ẹ̀ fún yín, bọ̀ kí n tó play ẹ̀, kábíyèsí Elédùmarè. Nígbà tí mo gbóhùn bàbá Muyideen Bello, inú mi dùn, ayọ̀ mi kún, torí pé àwọn nǹkan tá à ń retí rè, káwọn àgbààgbà wa kó sọ̀rọ̀ sókè, kó kún wa lọ́wọ́, káwa Yorùbá ká bọ́ lóko ẹrú. Now ẹja díẹ̀ ká ìpolówó ọjà.
bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà herbal bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. padà ẹ̀yin ènìyàn wa now láàólà bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi nǹkan kíkan kóhùn kò máa ṣe yín tó bá tà ti já àìsàn tàbí àrùn ẹ pè láàólà bitter tea bóyá o fẹ́ pẹ́ lórí ẹ̀ o fẹ́ àtẹ̀kànlẹ̀ o fẹ́ àdòdùn o fẹ́ kí nǹkan ọmọkùnrin yẹn dúró dáadáa kó wà normal anything tẹ́ bá fẹ́ ẹ pè láàólà bitter tea now nínú àwọn ọ̀rọ̀ tá a gbọ́ nínú ohun bàbá wa Àjàní Bello yẹn ni wípé báwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn tó ń fi màálù jẹ oko wọn tó ń ṣoríṣiríṣi nǹkan ó jẹ́ nǹkan tí ó bójú mu àwa náà ti pariwo ṣùgbọ́n bá ṣe ń pariwo kàkà kí àwọn àgbààgbà wa kọ́ kún wa lọ́wọ́ ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ kan nínú wọn kún wa lọ́wọ́ but àwọn tí wọ́n ń jẹ nínú màdàrú ìjọba yìí wọn kún wa lọ́wọ́ wọ́n dẹ̀ ti wá gbàgbé pé tí ìyà ọba yìí tí ì jẹ ní ìyà ṣì rí nǹkan panu lọ́wọ́ ni now kudos to bàbá wa Àjàní Bello pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ compose kìíní yìí now ọmọ Yorùbá mo sọ fún yín studio equipment ta need ṣé ẹ rí bí mo ṣe ń làágùn ṣe rí torí kò síná can I just have to do it ibi tí mo wà dáàkì gan ìṣàjébù ṣe rí nǹkan tí mo tàn ìṣàjébù power bank ni mo fi sí díẹ̀ so that kí a lè máa fi ríran tí ó dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ torí Ọlọ́run ti jẹ́ ká ju gbogbo ẹ̀fù báyìí lọ ara kan tí a dẹ̀ ṣe ń pariwo lélẹ̀ pé ká gba òmìnira torí àmọ́ kí ta bá gba òmìnira everything will be in place. Once again, my name is Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì mo máa play audio yẹn sìn but kí n tó play ẹ̀ kí n sáré pé fẹ́yìn tẹ́ bá fẹ́ support mi ẹ support mi sórí GT Bank account mi 02141687040 02141687040 Zanu Williams Olúwatósìn fẹ́yìn tẹ́ bá fẹ́ pè mí bí a fún polówó ọjà tàbí for anything tẹ́ fẹ́ pé bóyá fẹ́ discuss pẹ̀lú mi bóyá rí kankan tí mo sọ nínú fídíò tí ẹ rò pé bóyá kò jẹ́ kó rí bẹ́ẹ̀ tàbí mi sọ bó ṣe jẹ́ kí n ṣe sọ ẹ pè mí sórí WhatsApp number tí mo fẹ́ pè +229 5774 7970 +229 5774 7970 tàbí tẹ́ bá fẹ́ ju receipt support tẹ́ bá fún mi síbẹ̀ mo sọ fún yín gbogbo owó ta ní pé àti ẹ̀fẹ́ sẹ́ẹ̀tì small studio kékeré a sì gbọ́dọ̀ ní 5 to 6 million torí gbogbo nǹkan ló ti gbé owó lérí nísìn ó yá ẹ̀ka lọ́sọ̀dọ̀ bàbá Muyideen Bello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa ọba onídàájọ́ déédéé lórí gbogbo nǹkan tó dá ọba onídàájọ́ dọ́gba láàrin àwọn ẹ̀dá rẹ̀ Yorùbá bọ̀ nínú ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn láàfi wò ó lórí ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n ń da ẹran wọnú oko olóko nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ sùnùkùn lọ̀rọ̀ yìí ojú sùnùkùn láàfi wò ó bàbá wa wò ó kó máa lọ báyìí bí ti ń lọ yìí ọmọ dá obi tí ó padà wá gúnlẹ̀ sí Ọlọ́run nìkan ló mọ̀
àwọn darandaran wọ́n ń daran wọnú oko olóko wọ́n tún pa olóko síbẹ̀ àgbẹ̀ wíwíwí asọ́sọ́sọ́ rí nǹkan kan ṣe sí i tí wọ́n bá ka iye èèyàn tí àwọn darandaran yìí bẹ́ẹ̀ bá ka iye èèyàn tí wọ́n ń pa lóṣù ọmọ níye gbogbo òdílé lọ́mọ ti túká ẹni Fúlàní pàyà rẹ̀ tó pa bàbá rẹ̀ ṣé yóò dáríjì wọ́n sá ẹ mà jẹ́ kí sọ̀rọ̀ yìí nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí sọ̀rọ̀ yìí nílẹ̀ Yorùbá bí ti ń lọ yìí Ọlọ́run nìkan lọ́mọ ibi tí ó darí sí lọ́mọ gúnlé ọ̀rọ̀ kọ̀ọ̀kan àwọn afárá kan lọ lórí afẹ́fẹ́ lákòókò tá a wà yìí àwọn afárá kan lọ apá kan nú àwọn ọba ńlẹ̀ Yorùbá gbogbo wọn àti baálẹ̀ àti ìjòyè gbogbo wọn láwọn ṣe mítìnì àwọn kóra àwọn jọ gbogbo ẹgbẹ́ ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ wọn láwọn ò fẹ́ gbé onígàárí mọ́ àwọn ò fẹ́ gbé ẹlẹ́wà mọ́ àwọn ò fẹ́ gbé onírẹsì mọ́ àwọn ò fẹ́ gbé aláta mọ́ amúkùn ẹrù ẹ̀ wọ́n olókè lẹ́ ń wo ìsàlẹ̀ ló ti wọ́ wà ẹ̀yin bàbá wa ilẹ̀ Yorùbá ẹ̀sìn fẹ̀tẹ́lẹ̀ ń pa làpálàpá sáwọn ẹgbẹ́ aláta lọ́jà tó wọ́n ebi tí wọ́n bá rà ni wọ́n sí owó lé lórí èló ni wọ́n ń filẹ̀ sọ̀rọ̀ lórí àwọn darandaran tí wọ́n ń pa àwọn olóko àwọn àgbẹ̀ sínú oko ebi bàgbẹ̀ bá gbin nǹkan tán bọ́ bá dàgbà tó kó èrè oko rẹ̀ ebí àwọn ìyálọ́jà yìí náà ni wọ́n lọ rà lọ́dọ̀ wọn ẹ̀yin kábíyèsí àtẹ̀yìn baálẹ̀ oko mélòó lóko yìí ṣe ẹ dáko ni ńbọlọkọ ẹ̀jẹ̀ yín wà ńbọlọkọ ata yín wà níbo ló wà ebi tí wọ́n bá kó wájà ni wọ́n la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ṣebí ni wọ́n tà àwọn ọmọ tí yín lẹ̀ ń lè dí má ẹ̀dẹ̀ fẹ̀tẹ́lẹ̀ ni o wallahi làpálà ẹ̀ ń pa làpálàpá ẹ̀fẹ̀tẹ́lẹ̀ ń pa làpálàpá ibi ẹ̀ ń bọ́ ibi tọ́rọ̀ yìí ń lọ sódìgbà tí àwọn Fúlàní wọ́n kú ti ń wọnú ilé wá pa yín mọ́bẹ̀ kí ló dé tẹ̀ ṣe mítìnì lórí bí àwọn Fúlàní ò ṣe ní pa àwọn èèyàn ti yín mọ́ kẹ́yìn ọba ńlẹ̀ Yorùbá kẹ́ ẹ gbé ọ̀pá àṣẹ yín àtàdé yín kẹ́ ẹ gbé ọ̀dọ̀dọ̀ gómìnà ọ̀dọ̀dọ̀ àwọn aláṣẹ kẹ́ ní àníṣẹ́lẹ̀ Yorùbá fẹ́ kí wọ́n pa àwọn èèyàn wa mọ́ ndó lẹ́yìn gbọ́ lókè ọ̀yà lọ́hùn wípé Yorùbá kan ọdọ̀kọ olóko rú àbọ̀dẹ ẹran wọnú oko olóko ó tún wá pọ̀ olóko sọ́hùn ǹjẹ́ àwọn Yorùbá lè dẹ́rù ẹ̀wò lókè ọ̀yà ariwo tí Dr. Sunday Igboho ń kéré o ariwo tí ń ké ní tẹ́ ẹ parapọ̀ tẹ́ ẹ rèé ṣe ń jàmbá ẹ̀yin Yorùbá náà la bá ń bẹ̀ ẹ̀yin Yorùbá la bá ń bẹ̀ ẹ̀yin Yorùbá jàti kan la bá ń bẹ̀ ara ń tó máa dé yẹn máa ń pariwo rèé olóròdé wọ́n mú pípa ní ẹwọ arákùnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa ní Kwara láìpẹ́ yìí ẹ wò bí wọ́n ti pa sínú oko rẹ̀ ẹ dẹ ẹran lọ sínú oko olóko ó ní ẹ má dẹ ẹran sínú oko ọ̀hún ẹ sì sápa síbẹ̀ ẹ wá wíta láìwé ẹ wá bóde ẹ lẹ́ẹ̀fẹ́ gbé alátamọ́ ẹ̀fẹ́ gbé kí wọ́n lè ba àmọ́ báyìí náà ń ṣe ìlú wo lẹ́ ń ṣe ṣebí púpọ̀ nù ẹ̀yin baálẹ̀ yìí náà lẹ́ ń talẹ̀ fún wọn púpọ̀ nù ẹ̀yin ọba yìí lẹ́ ń gba màálù lọ́wọ́ wọn ní òjì ẹ̀mọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ lé wọn ńgbà wọn bá sì pa gbogbo wa tẹ́ ìbójú yóò yọ ẹ̀ lè dàlú pé wọ́n lè wá yín ẹ̀yin náà lọ́rùn bẹ́ẹ̀ bá rántí ìtàn Àfọ̀njá ọjọ́ kìíní àná tí wọ́n padà fojú Àfọ̀njá rí ojú tẹ̀yìn náà ó rí mọ̀ bó ẹ̀yin ọmọ ìyá mi ńlẹ̀ Yorùbá ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àwọn ọba wa èyí tí wọ́n ń ṣe yìí ẹgbẹ́ aláta ọmọ jáde mọ́ o ẹgbẹ́ oníyọ̀ ọmọ jáde mọ́ ibẹ̀ kọ́ lọ̀rọ̀ wà o ibẹ̀ kọ́ ni ọ̀rọ̀ wà ibi ọ̀rọ̀ wà ní pé bóun la ṣe fẹ́ dí kọ́tà tí ń da mí sójú ọ̀nà tójú ọ̀nà ò ṣe ní bàjẹ́ mọ́ bóun la ṣe rógun dáradára dá bóun la ṣe rí ogun wọn ṣẹ́ tí wọn ò fi ní ráàyè pa àwọn àgbẹ̀ wa mọ́ sínú oko bóun la ti fẹ́ ṣe kí lọ́nà àbáyọ bí àwọn nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ bó bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kan àwọn àgbààgbà bí ó sì gbéra èyí tá ẹ mọ̀ lágbààgbà náà lẹ́yìn ọba
ẹ wá jáde ní ìṣẹ́ láwọn ẹ fẹ́ gbé aláta mọ́ o ẹ fẹ́ gbé oníyọ̀ mọ́ o ṣẹ́gbẹ́ oníyọ̀ ní lójé yọ̀ wọn ẹgbẹ́ aláta lọ́jà tọ́ wọn ẹgbẹ́ oníráìsì lójé ráìsì ọ wọn ṣẹ́gbẹ́ onígàrí lójé gàrí ọ wọn gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n gbin iṣu tí wọ́n gbin ẹ̀gẹ́ tí oúnjẹ fi pọ̀ nù gbòòrò wọn ò lè lọ oko mọ́ látara pé Fúlàní ọ̀pá wọn ò lè gbowó láti lè dáko mọ́ kí wọ́n má bàa jẹ gbèsè wọ́n fẹ̀tẹ́lẹ̀ ń palàpalàpà sọ́ọ̀nù aláyẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ sọ ẹ má bínú ẹ̀yin bàbá wa ẹ̀rọ ọ̀rọ̀ sọ ẹ̀rí ọ̀rọ̀ sọ níbi ọ̀rọ̀ dé dúró yìí ẹ wọ arákùnrin tí wọ́n pa yìí wọ́n ti pọ̀ odidi ìdílé kan bí wọ́n sì ṣe ń pa wọ́n bọ̀ nù olóyè Sunday Igboho pariwo àfìgbà tẹ́ di ogun ti ọmọ ọlọ́mọ síbẹ̀ náà ṣùgbọ́n náà wá fẹ́ ẹjẹ́ kè sọ̀rọ̀ yìí kí wàá ní ọ̀nà àbáyọ sísòro àwọn tí wọ́n ń da ẹran wọnú oko olóko tí wọ́n sì ń pa olóko síbẹ̀ Yorùbá láàrírú èyí rí inú ọ̀rọ̀ wọn àfi dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ó ṣẹlẹ̀ láyé Ànábì wa Sulaimana alayhi salatu wa sallam ńgbà Ànábì Sulaimana ń lò jọba lọ́wọ́ irú tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí ó ṣẹlẹ̀ ńgbà náà àní mo bí léèrè yín ọba wa wọ́n bí ọmọ Yorùbá kan dá lókè ọya kó ló ń da ẹran wọnú ọkọ mọ́là kó ló ń da ẹran wọnú ọkọ Fúlàní wọ́n lè ṣerú ẹ̀ ǹjẹ́ ẹgbọ́n rìpọ́ọ̀tù nínú ìròyìn rí kí wọ́n wá sọ pé ọmọ Yorùbá kan ọmọ da oko mọ́là rú ọmọ da ẹran wọ bẹ ǹjẹ́ ẹgbọ́n rí èyí tí wá jẹ́ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ tiwa láyé Ànábì wa Sulaimana alayhi salatu wa sallam